Africa Content TV. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìràwọ̀ mi jẹ́ kó tán títí lálẹ́ mi o. Ẹ̀bùn tó fún mi, ó yàtọ̀ sí tẹ̀lé kankan. Òṣì mi lákọ̀ọ́dá èèyàn láyé tí wọ́n wá o. Èyí tó fún mi ṣálẹ́bùn tí mo fi ṣe bẹ́ẹ̀ lọ. Ìràwọ̀ mi jẹ́ kó tán títí lálẹ́ mi. Ó yàtọ̀ sí tẹ̀lé kankan. Òṣì mi lákọ̀ọ́dá èèyàn láyé tí wọ́n wá o. Èyí tó ṣe mí lálẹ́bùn tí mo fi ṣe bẹ́ẹ̀. Mo ti mọ̀ pé gbogbo ayé ti ń bẹjú. Mo ti mọ ní tó fẹ́ kí n kọ. Èmi náà máa kọ́. Ajẹ́ ká sọ pé ẹni tí ó lóògùn alọ́ lọ́rùn. Ẹni tí ó lọ tẹ àbúwá rẹ̀ o. Ẹni tí kì í ṣe pé a máa súnlé o. Ẹni tí ó lábòsí àlọ́nú mímọ́. Ẹni tí ó lóògùn alọ́ lọ́rùn. Ẹ jẹ́ ká jọ kọrin ní ẹni tí ó lọ tẹ àbúwá rẹ̀ o. Ẹni tí kì í ṣe pé a máa súnlé o. Ẹni tí ó lábòsí ó lè jẹ́ ká fọwọ́ sọ́yà ká sọ pé bẹ́nìyàn bá ń ṣe pé tó dájú kọ mí. Kàkà kí n ṣe pé má sọ̀rọ̀ rẹ̀. Níwọ̀n ìgbà tí n bá ti hùwà pé ẹni tí ò mọ̀jú kó má ṣe pé láyé ṣùgbọ́n. Èkó kíjà lóòjọ́ níṣẹ́ ló ń dúró. Yóò máa wáyé láti ṣe lọ́jọ́ nǹkan rẹ̀. Ànábì ilẹ̀ ní ṣe pé àjẹpé náà. Tó bá ṣe lọ́nà tó tọ́ àjẹbí tí. Tó bá ṣe pé lọ́nà tí ò tọ́ rárá. Ẹni tó ṣe mú mo bá dá padà tó dákẹ́. Ẹni tó bá ṣe pé ló forí kọ́ lọ́rùn. Ẹni tí kì í ṣe pé ló máa súré o. Ẹni tí ó lábọ̀ sí àlọ́ ní mímọ́. Ìbàbọ̀ ẹ̀dá ẹ̀dá dáradára ó ti tọ́ ọ̀rọ̀ kúrò ṣùgbọ́n tá a bá wí ọ̀lẹ́ sábà kú lórí adìyẹ ọ̀tá bá wí. Abẹ́kẹ̀lé ọlọ́run àbáwọ̀ ẹni ọba tó kó tó wá aláti òde tán. Ó tó mi níjẹ́ ni mi ò lè rọ́jú bá láyéláyé. Ẹni tí ó lé wọ̀ alẹ́ bàbá ló sọ ọmọ ẹni tí ó látẹ̀ àwòrán. Bàbá mi Àjíbọ́lá ẹni tí kì í ṣe pé máa súré o. Ẹni tí ó nàbò sí àlòkù mímọ́. Àlè sórí ìpàjọ́ ọmọ Òṣùpá ká má mórí Pàṣẹ kó ajẹ́kọ̀ọ́ kò pé tán nìyẹn. Ẹ jẹ́ ká sọ pé ẹ̀yin ìjọ Pàṣẹ ó lè jẹ́ bájọ́ mi nínú ẹ̀mí orin. Pàṣẹ gbà ṣáàtà àlejò. Àbúrí rẹ́kọ̀díṣẹ̀ tó fi lórí tíátì tí mo lọ tó ṣàgbára rẹ̀ fún mi àìmáṣẹ́ ìṣúwọ́lá ó tún ládùn kí tàtẹ̀yìn àárọ̀. Sọ́nù ọlọ́mọbí kẹrí. Kí aláàjì ìpínlẹ̀ jókòó ká máa bọ̀. Aláàjì Ome ti ń náwó. Káwá fún PA. Nígbà tí mo sọ pé Aláàjì Ome gbogbo bí ti ń bá wà tán bá wà wọ́n á ná dọ́là. Dẹja fún ìṣe ìjẹja fún. Àwọn IPM pọ̀ handsome. Dọ́là ni wọ́n ti ná yìí o. Kí aláàjì. Ẹjọ́ bá lọ jókòó. Ẹjẹ́ àlọ́ jókòó tó lọ lẹ́jà jókòó sí ìta wa. Ẹjẹ́ àjókòó síbi wa. Wọ́n sì Ramadan Success FM lélẹ́yìn. Àwọn aláṣeyọrí ni wọ́n appreciate aláṣeyọrí bẹ́ẹ̀ rí yẹn. Aláàjì Omemi ní wẹ́ẹ̀tì. Ọjọ́ ṣúgà tí wọ́n àjálàjì ọ̀pọ̀ orí náwó. Aláàjì kẹ́lẹ́dẹ́ kẹ́ náà tútù ìgbà owó mi náà. Ó lè gbogbo náà náwó lọ́wọ́. Ẹ̀bà. Wọ́n àjálàjì ọ̀pọ̀ orí náà. Wọ́n ti ẹ̀sìn lórí microphone. Àlùbáríkà ló ń pè bẹ́ẹ̀. Àlùbáríkà. Olúwa rẹ̀ lọ́mọ lè ti dé Máìkì Wọ́ndà. Olúwa rẹ̀ lọ́mọ lè. Okay. Ìní pọ̀ nǹkan. Ẹgbẹ́ ìjọba jókòó, alájọ ní sọ̀rọ̀ tó ọ̀dà jókòó. Ẹjẹ́ lọ jókòó torí ọ̀nà ẹ̀. Ẹjẹ́ lọ jókòó. Ẹjẹ́ lọ jókòó. Ẹjẹ́ àjókòó. Aláàjì bẹ́ẹ̀. Ọlọ́run bẹ̀ sí wọn àkọ́ ni wọ́n fẹ́ sọ̀rọ̀ ní ẹ̀sán ìpáàdù. Ẹjẹ́ jókòó ká lè gbẹ́dùn ọmọ ìyàwó àmọ́bì lọ́jà. Ọ̀gá wa.
Pàdún àmà àbọ̀jú ẹ̀ ní wa. GM sẹ́sẹ́sẹ́ fẹ́ ọbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Aláàjì àgbà kò sẹ́ lọ́wọ́. báwa sí. Oya àwọn òbí tàbí àṣejọ Aláàjì ẹ̀mí fún òun ló mọ̀kò lọ. Mọ̀kò pọ̀ yẹn lọ mọ orí lọ́ọ̀kan. Ẹ̀rù ni mo ti gbọ́ ní 2001. Mi ò fẹ́ máa náwó náírà mọ́ owó dọ́là ni mo fẹ́. Ọ̀rọ̀ tẹ máa náwó náírà mọ́ owó kan. Owó tuntun tó ṣẹ̀ṣẹ̀ dé láti lóyìn. Òṣìṣẹ́. Ìgbìmọ̀ yìí wà ń gbà yẹn. Lálá kọ̀ọ̀kan náà. Àkọ́ kí ọlọ́run ọba. Ẹ jọ ẹsẹ̀ Allahu Akbar. Allahu Akbar. Àwọn tó lè ṣe Allahu Akbar wọ́n ti lọ lé. Lẹ́yìn ìgbà tí a kí ọlọ́run. Ẹni tó jẹ́ ká mọ̀ pé ọlọ́run wà. Ẹni tó jẹ́ ká mọ̀ pé ọlọ́run ló ṣẹ̀dá ayé ló ṣẹ̀dá ọ̀run. Ẹni Ànábì Muhammad. Àkí Ànábì náà. sallallahu alayhi wa sallam. Gbogbo ẹ̀yin èèyàn jàǹkàn jàǹkàn tí Muhammad Saheed role model Mr. Sport aláṣẹ Al-Hilal Umrah and Hajj Nigeria Limited ọ̀gáàpọ̀ tí wọ́n pè sí ìjókòó yìí. Ẹ̀tọ́ ọlọ́run àwọn èèyàn wà ń bẹ̀rẹ̀ ọba wọn sílẹ̀. Association Aláàjì ìtawọ̀ ara táwọn ọlọ́run. ẹ̀sùn mẹ́rin Aláàjì tó bàbá ní wà ń bẹ̀. kí gbogbo wọn lè kọ́ èrè àwọn aláàjì táwọn àtàwọn tó wà ń bẹ̀. Ẹ̀yin onífọ̀tò ẹ̀sùn báyìí ẹ̀ pàpà ya fọ́tò ẹ̀sùn wọn múlà ẹ̀ ṣe. Ẹ̀yin ṣe o. Akáwé náà súnmọ́ ẹ̀díjẹ́ lọ́dọ̀ ẹ̀yìn ṣe báyìí. Ẹ̀yin èèyàn jàǹkàn jàǹkàn lọ́kùnrin lóbìnrin. Gbogbo wa pátápátá lè yàn jàǹkànjàǹkàn ṣùgbọ́n máa ṣáájú ara wa máa ṣáájú ara wa lówó ní wọ́n jà pàrọ̀ fúnra wa. Gbogbo wa lè yàn jàǹkànjàǹkàn but gbogbo wa ò ní lówó jọ̀kan náà. Tí gbogbo wa bá jẹ́ olórin gbogbo wa ò lè lókìkí lọ́jọ́ kan náà. A lè lókìkí lọ́sẹ̀ kan náà. Kò lè jóṣù tí Pasuma lókìkí ní Aláàjì ìpẹ́ ìlú Oríyọ̀mí àwọn náà ní tiwọn. Ó máa yàtọ̀ síra wọn. Ìyẹn ni wọ́n fi jẹ́ kí a mọ̀ pé ọ̀dọ́ kan wà tó ń pè ní sùúrù àti ìgbà fún sùúrù àti ìgbà fún. Mo fi sọ pé gbogbo wa ló lọ́wọ́ àti rẹ̀ pọ̀. Bọ̀dọ̀ àwọn kan wà tó fún ní ìsìn. Àwọn là ń pè ní èròjà kọjá. Tó bá dọ̀la àwọn àpèyí náà bẹ́ẹ̀ ṣàlà. Ṣé o lè sọ̀rọ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ dákẹ́? Bá a ti kí àwọn èèyàn ńlá ta kí ẹ̀gbẹ́ jẹ́ tiwa náà. Kí àwọn olórin tó wà níkàlẹ̀ tó lórí apá bí. Gbogbo ẹ tó bá jẹ́ olórin níbí gbà pé mo fẹ́ ní tinútinú pẹ̀lú ńlá oṣù tá a wà lẹ́yìn. Oṣù ọ̀kan lè mo fi kí gbogbo olórin tó wà ní bí a ṣe wá fún ọkùnrin mo ti wá ọ̀pọ̀ àkáǹtì. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ṣé rí èmi ọ̀dọ́rọ̀ àti mẹ́sàn ọ̀sọ̀ọ̀sọ̀ lórí Mr. Sport? Ìpè gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe, gbogbo iṣẹ́ tí èèyàn bá gbajúmọ̀ tó bá ti iṣẹ́ tó kí òun ní iṣẹ́ tí ò ṣe é fi hàn wọ́n. Bàbá àwọn iṣẹ́ kan wà kò ṣe é gbé tàbí mo ṣe. Mi ò lè má jáde sí ní bọ́tà fún bí ọmọ àgbà ẹ̀rí àwọn mo lè
ní ibẹ̀ mo ṣe sọ bọ́ tó bá ti tẹ́ṣẹ́ tí èèyàn lè sọ tí èèyàn lè polówó ẹ̀ níta kí n bẹ̀rẹ̀ tó bá tó pàdé ọlọ́run àgbéyàn pàdé èyí tó ṣàlàyé ó ní ọ̀rọ̀ Mr. Sports àwọn bá ti ṣàkó pàdé ọ̀dọ́ ìpàdé wọn ti sọ pé ìpàdé wa abára wọn aṣọ òun náà dé wọn lọ́jà pàdé jọ́nà lálẹ́ ọjọ́ náà lórí ọjọ́ náà nǹkan tó ń ṣe lẹ́yìn ìtọ́ ni wọ́n kó.